ní orúkọ Olúwa. Bí Ọlọ́run sì fún wa ní oore ọ̀fẹ́ láti tẹ́tí sí ọ̀rọ̀ ìwàásù ní àkókò yìí, a sì gbàdúrà pé ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ á fi ara rẹ̀ hàn wá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ìgbà àti àkókò, a dá gbogbo ògo ọlá àti ìyìn padà sọ́dọ̀ yín fún ẹni tẹ́ ẹ jẹ́, fún ohun tẹ́ ẹ ń ṣe àti èyí tẹ́ ẹ ó máa ṣe síwájú àti síwájú sí. Ẹ gbọ́ ọpẹ́ wa. Àǹfààní iyebíye la rí láti rìn dé ìkóríta èyí tá a dé nínú ọdún yìí. A sì gbé yín ga fún àjọyọ̀ àkókò tá a wà yìí tó sì ń tẹ̀síwájú síbẹ̀. Àjọyọ̀ àkókò Kérésìmesì. Ògo ni fún orúkọ yín. Èyí tẹ́ ẹ bá wa sọ ní àkókò yìí, ẹ ṣí wa létí inú, ẹ jẹ́ ká lè gbọ́ yín ní àgbọ́yé, ká gbọ́ yín ní àgbọ́yé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àjọyọ̀ ìbí rẹ̀. Àjọyọ̀ ìbí rẹ̀. Mo sì kà fún wa láti inú ìwé wòlíì Àìsáyà orí ìkeje ẹsẹ̀ 14. Nítorí náà, Olúwa fúnra rẹ̀ yóò fún yín ní àmì kan. Kíyèsí, wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanuel. Àjọyọ̀ ìbí rẹ̀. Jákèjádò àgbáyé, àjọyọ̀ àkókò yìí ó jẹ́ èyí tí a mọ̀ yàtọ̀ ní gbogbo ìgbà, torí pé a sì lè sọ wípé a sì wà nínú àjọyọ̀ Kérésìmesì síbẹ̀ bí a ti ń túmọ̀ rẹ̀ ní èdè Yorùbá, ṣùgbọ́n tí èdè rẹ̀, ìtumọ̀ rẹ̀ ní èdè Gíríkì tó sọ nípa ìpéjọpọ̀ fún àjọyọ̀ ńlá ti Kristi, ìpéjọpọ̀ fún àjọyọ̀ ńlá ti Kristi tí a wá túmọ̀ sí Kérésìmesì, Christmas. Lọ́dọ̀ àwọn tí ó gbàgbọ́ nínú ẹ̀sìn tàbí tí wọn ò tiẹ̀ gbàgbọ́ nínú ẹ̀sìn kankan, àjọyọ̀ àkókò tá a wà yìí jẹ́ èyí tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn. Lọ́pọ̀ ìlú láti rí lákòókò tá a wà yìí àtúnṣe ìlú tá a jẹ́ kó bùrẹ̀wà sí, tá a ń ṣe àtúnṣe ibùgbé pẹ̀lú oríṣiríṣi àmì tí ó mú kí ìyàtọ̀ ní àkókò gbogbo kó wà. Àkókò yìí jẹ́ àkókò tí ogunlọ́gọ̀ sábà máa ń fi ẹ̀bùn fúnni. Bí àtakò bá tiẹ̀ wà láti jẹ́ kí gbogbo àwọn nǹkan tá a tọ́ka sí ní ìrírí bí àwọn ọdún mélòó kan sẹ́yìn kó dínkù jọjọ. Fún àpẹẹrẹ, a sì lè rántí pé níbi ọdún mélòó kan sẹ́yìn títí dé àwọn ilé iṣẹ́ ìjọba, báńkì láti máa ń ṣe gbogbo àwọn àkànṣe ìbúrẹwà, ṣùgbọ́n bí ọdún mélòó kan sẹ́yìn la fagilé pé rárá, ilé iṣẹ́ ìjọba ni wọ́n, ẹ̀sìn kankan ò sì gbúdọ̀ borí, torí náà ẹ gbúdọ̀ ṣe léyìí, ẹ gbúdọ̀ ṣe tọ̀hún. Síbẹ̀ a rí wípé àkókò tọ́lọ́run ti yàn fún aráyé ó yẹ èyí tó yàtọ̀ gedegbe. Ohunkóhù kíjọba tàbí kí ẹnikẹ́ni kó lè ṣe, torí pé kì í ṣe ọjọ́ lásán là ń ṣe fún, bí kò ṣe ìrántí ẹni tá a fi fún aráyé tó ṣe pàtàkì. Mo mọ̀ dájú pé ká ní ó sì ṣe é ṣe ni bá a yí àkókò yìí ká yí padà sí oṣù kẹta tàbí oṣù karùn-ún tàbí oṣù kẹfà, oṣùkóṣù tá a bá yí padà sí, ẹni tá a fi fún wa ló mú kí ọjọ́ àti àkókò yàtọ̀, kì í ṣe pé àkókò yẹn yàtọ̀.
a sì rí pé iṣẹ́ tọ́lọ́run ti ṣe fúnra rẹ̀ òun lè jẹ́, òun ló sì jẹ́ kí ìbí rẹ̀ kó yàtọ̀ gédégbé bí a ṣe ń rántí rẹ̀. Kì í ṣe ayọ̀ òpin ọdún là ń yọ̀, bí kò ṣe ayọ̀ ìbí olùgbàlà aráyé tó jẹ́ kí òpin ọdún pàápàá kó túbọ̀ ní ìtumọ̀. A rí ìkéde ayọ̀ yìí, a rí nínú ìrere Lúùkù orí 2 ẹsẹ̀ 10 àti 11. Jẹ́ kí n tún kà á láti fi tún rán wa létí. Mo mọ̀ pé a ti kà lọ́pọ̀ ọgbà, àti gbọ́ lọ́pọ̀ ọgbà lákòókò tá a wà yìí. Ìrere Lúùkù orí 2 ẹsẹ̀ 10 àti 11 ní áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù ṣáà wò ó, mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì, tí í ṣe Kristi Olúwa. Ayọ̀ tó kárí ayé la pè é, tí ènìyàn gbogbo, kì í ṣe fólówó nìkan, kì í sì ṣe fún ọ̀tọ̀kùlú ìlú nìkan. Onírúurú àti onípòjìpò ló ń pín nínú ayọ̀ ìbí Kristi tí a ń tọ́ka sí ní àkókò yìí. Kí sì ni ìdí tí ayọ̀ yìí fi jẹ́ ayọ̀ rẹpẹtẹ? Ẹni tá ń yọ àjọyọ̀ ìbí rẹ̀ jẹ́ ẹni ọ̀tọ̀ gédégbé. Gbọ́ bí a tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ nípa irúfẹ́ ẹni tí a ń yọ ayọ̀ ìbí rẹ̀ yìí nínú ìwé wòlíì Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Ó ní, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Baba ayérayé, Ọmọ aládé àlàáfíà. Èrèdí ìpolongo àti ayọ̀ ìbí rẹ̀ ó dá lórí irú ẹni tó jẹ́ àti ohun tó mú wá fún ìran ènìyàn. Àwọn ohun tó jẹ́ kò ṣeé máàní fún aráyé. A sì lè ṣe àtúpalẹ̀ wọn láwọn ọ̀nà bíi mélòó kan wọ̀nyí. Lọ́nà àkọ́kọ́, ìbí rẹ̀ mú ìmọ́lẹ̀ kó borí òkùnkùn ayé, tó sì lé ẹ̀rù lọ, bí a ti rí ní Jòhánù kínní ẹsẹ̀ 4 àti 5. Ìbí rẹ̀ jẹ́ ọ̀nà èyí tá a gbà láti fi ìdí ìjọba Ọlọ́run lélẹ̀, ìjọba èyí tí yóò wà títí ayé, ìjọba àlàáfíà sì ni ìjọba yìí. Hébérù orí 1 ẹsẹ̀ 9, jẹ́ kí n sáré kà á. Ó ní, ṣùgbọ́n ní ti ọmọ ni ó wí pé, ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni, ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ̀. Ìrèdí kẹta tí àjọyọ̀ ìbí rẹ̀ fi ṣe pàtàkì, tó fi ṣe yàtọ̀, ìbí rẹ̀ ṣe atọ́kùn fún gbogbo àwọn tó fẹ́ gba ìsọdọmọ sínú ogún àìdíbàjẹ́, ogún ayérayé. A rí nínú Jòhánù orí 1 ẹsẹ̀ 12. Bákan náà ni gbà tí a bá wo Gàlátíà orí 4 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5, ó ní, ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá, ẹni tí a bí nínú obìnrin tí a bí lábẹ́ òfin, láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà, kí àwa kí ó lè gba ìsọdọmọ. Ìrèdí 4 náà ni pé ìbí rẹ̀ jẹ́ ọ̀nà tó fi ìfẹ́ Ọlọ́run sí ìyè hàn
gédégbé sí aráyé, yàtọ̀ sí wíwà nínú ìdálẹ́bi nítorí ẹ̀ṣẹ̀ wa. Jòhánù orí 3 ẹsẹ̀ 13 àti 17 ó ní Ọlọ́run ò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́bi, ẹsẹ̀ 17, bí kò ṣe ká ti pasẹ̀ rẹ̀ gba aráyé là. Àjẹyọ̀ ìbí rẹ̀ nídìí 5 ó tún dá lórí títọ́ka wa sí ìwásáyé Ọlọ́run fúnra ara rẹ̀ láti darapọ̀ mọ́ ayé tóun tìkára rẹ̀ dá, láti fi ìrètí ọjọ́ ọ̀la tó dára fún ìran yìí àti ọ̀nà àbáyọ lórí iṣẹ́ gbogbo tí Sátánì ń ṣe nínú ayé. A ní níbi tá a kà nínú ìwé ilé Àìsáyà orí 2 ẹsẹ̀ 14 yẹn, ó ní Ìmánúẹ́lì, ìtumọ̀ èyí tí ń ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́run sọ̀kalẹ̀ sí ìran ènìyàn. Kí sì ni ìsọ̀kalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ti tọ́ka rẹ̀? Láti fi ọ̀nà ìṣẹ́gun hàn lórí iṣẹ́ tí èṣù ń ṣe nínú ayé. Ìdí nìyẹn tí Jòhánù ní lẹ́tà rẹ̀ tí a pè ní èpísítélì rẹ̀ kíní sí ìjọ ènìyàn gbogbo ní orí 3 abala 2 ní ẹsẹ̀ 8 yẹn, ó ní nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Àdúrà mi ni wípé gbogbo ìfarahàn iṣẹ́ èṣù nínú ayé wa lákòókò yìí tí a ń yọ ayọ̀ ìbí rẹ̀ yìí, torí ohun tí ayọ̀ ìbí rẹ̀ wá fún, iṣẹ́ èṣù á tẹríba lábẹ́ àtẹ́lẹsẹ̀ wa. Ǹjẹ́ bí a ti ń ṣe àjọyọ̀ ìbí yìí síwájú àti síwájú sí lákòókò tá a wà yìí, ó yẹ ká ràròjinlẹ̀ o bóyá àwọn ohun tí ìbí rẹ̀ tọ́ka wa sí, èyí tí a ti fi hàn yìí, bóyá ó ń farahàn nínú ayé wa tàbí kò rí bẹ́ẹ̀. Ṣé a ti gba ìsọdọmọ nípa oore ọ̀fẹ́ èyí tó wà nínú rẹ̀? Èyí ló lè jẹ́ kí ayọ̀ ìbí yìí kó ní ìtumọ̀ ńlá tó lè ṣe wá ní àǹfààní jù nínú ìrìn àjò wa àti ìrírí àkókò yìí lọ. Ìrírí tó kún fún ayé tó dàbí pé ẹ̀ṣẹ̀ fẹ́ borí, ayé tó dàbí pé òkùnkùn ń jọba, ayé tó dàbí pé èṣù gan fẹ́ gbàjọba. Ìrírí wa nípa ìsọdọmọ, òun náà ló lè mú ká kógo já. Alájẹ́ kí ìtànṣán ìmọ́lẹ̀ Kristi kó tàn sínú ayé wa, kí ẹnì kọ̀ọ̀kan wa ká lè ní ìtọ́ka sí ìmọ́lẹ̀ èyí tó kùnkùn ayé tí ò lè borí. Ìwọ olùgbọ́ níbikíbi lákòókò tó ń gbọ́ mi, yọ̀ǹda ayé rẹ̀ fún Kristi, ẹni tó lè mú kí ayọ̀ rẹ̀ kó tayọ ti ìgbà àti àkókò tàbí ti ọjọ́ nínú ayé rẹ̀, tó lè mú kí ayọ̀ rẹ̀ kó jẹ́ ayọ̀ ìgbà gbogbo àti àkókò gbogbo. Nínú rẹ̀ láti ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀. Àdúrà mi sì ni wípé bí a ti ń ṣe àjọyọ̀ ìbí rẹ̀ tàbí a ti ń darapọ̀ mọ́ ayọ̀ ìbí rẹ̀ jákèjádò ibi gbogbo, ayọ̀ náà, ìtọ́kasí rẹ̀ kó máa fẹ̀ sí, kó sì máa gbòòrò sí nínú ayé rẹ̀ síwájú àti síwájú sí. Ayọ̀ rẹ̀, ayọ̀ Kristi nínú rẹ̀ kò sì ní pàdé ìbànújẹ́. Tẹríba, jẹ́ kí a gbàdúrà. Jésù Kristi, ohun kan ṣoṣo tó mú wáyé, òun náà ni ayọ̀. Àjọyọ̀ ìbí rẹ̀ láti fi rántí ju ìṣòro àti wàhálà àkókò yìí lọ, òun náà ni èrèdí Kérésìmesì tá ń ṣe, láti lè ní pé a ní ìrètí nínú ohun tí ẹ ti wáyé wá ṣe, ìrètí ìṣẹ́gun lórí ìfarahàn òkùnkùn
ìfarahàn ẹ̀ṣẹ̀ àti ìfarahàn Sátánì. Jẹ́ kí ìrètí ayọ̀ tó wà nínú rẹ jẹ́ kó kárí ọkàn kọ̀ọ̀kan. Káyọ̀ náà kó sì máa bí sí nínú ayé wa nígbà gbogbo. Jẹ́ ká lè yọ̀ǹda ayé wa fún ọ pátápátá, ká lè dá ọmọ tó ń jogún gbogbo èyí tí ó ní fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.